Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. O ní láti ní ọgbọ́n, kò ní àròjinlẹ̀. Kí ló ń pè ní àròjinlẹ̀? Gbọ́ èdè ẹni tí mò ń sọ yìí, kò ní àròjinlẹ̀. Tí bá sọ̀rọ̀, má sáré conclude, proceed, tẹ̀síwájú nínú àkíyèsí. O ní láti ní àgbọ́yé. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àṣà, ìwà àti ẹ̀sìn. Ìtẹ̀síwájú náà ló yẹ kó jẹ́, but eléyìí wá bẹ́ẹ̀ ni. Mo sáré ṣe àwọn àkíyèsí kan. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ tẹ̀lé mi. Ṣé rí nínú program tí mo ṣe lánàá, mo sọ fún yín pé nípa ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà tá wà yìí. Mo máa sọ, ọ́ ní amúkùn ẹ̀wù ẹ̀wọ́, ó lókèlè ń wò ẹ̀wò ìsàlẹ̀. Ní tabá ní ọwọ́ ní ìwọ̀nba ọjọ́ orí mi bí ṣe kéré tó yìí, mo gbọ́njú mọ àwọn ààrẹ orílẹ̀-èdè kọ̀ọ̀kan tẹ́ pé kékeré la wà. A dẹ̀ ka history bó ṣe dé ipò, bó ṣe ní agbára. Àwọn ìgbà tá a gba democracy, àwọn ìgbà tá a gba independent. Wọ́n ní bọ́mọdé ò bá bá tàn, ó máa bá àrọ́bá. Àti bá àrọ́bá ojú wa tún rí díẹ̀. Mo sọ pé ààrẹ tó wà ń bẹ̀ yìí ni ààrẹ àkọ́kọ́ democracy president tá a máa ní láti ilẹ̀ Yorùbá wa. Okay? Nígbà kan mo gbórin Wàsíù Àyìndé kan, èmi ò ń gbọ́ Wàsíù Àyìndé kan pé ó kọ pé báwo ni pé òṣèlú o, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó dájú. Àbáwo lè kọrin yẹn náà? Wàsíù Àyìndé ló kọrin fún ọmọlódé dẹ́gbà yẹn. Òṣèlú o, ìgbà yẹn kò tí ì di ààrẹ o, kò tí ì di ààrẹ o. Òṣèlú o, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó mórí pé mo kí ni Wàsíù yìí nígbà tó wá di ààrẹ without no backup. Púpọ̀ nú àwọn ọmọ ilẹ̀kùn tó jíire wà nú àwọn tó tako bàbá yìí kó má wọlé. Ilé Nàìjíríà ti bàjẹ́ tipẹ́, kò kí ń ṣe ààrẹ tó wà ń bẹ̀ ló bàjẹ́. Mo ní pàápàá fún yín, mi ò láìkí ààrẹ tó wà ń bẹ̀ yìí nígbà kan torí mi ò súnmọ́. Wọ́n ní pé àìsúnmọ́ra ẹni là ń mọ̀ ṣẹ́ ni. Mi ò tí ì súnmọ́ gbà yẹn náà dì sí iná mi ò ráyè rí bọ̀. Nǹkan tá à ń gbọ́ yẹn òun ló kọ́ àwọn ọmọ ọ̀tá tó yẹ pé ó fẹ́ dominate gbogbo Nàìjíríà, ó fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà jẹ́ tiẹ̀. Ó fẹ́ di gbogbo mo gbá èmi náà kò rẹ́ òun ló mọ̀ kù sí tó kàn mí èmi. Nígbà tó di tó ṣe gọ́vnọ̀ tó ṣe tán gọ́vnọ̀, nígbà tó wá di president tí hardship yẹn dé àwọn ọmọ Yorùbá kan bẹ̀rẹ̀ sí jánu àwọn ọmọ olódòdó kì í ṣe báyìí pé kò ní ṣe kó tó sọ fún wa lélẹ́yìí kí ni èmi náà kọ́ wa pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. But with sense and nǹkan tí mo rí tó ń ṣẹlẹ̀, ẹ jẹ́ ká yọ tẹ̀gàn ká fi tẹ̀gàn sí ibi tí ẹni yìí ń lọ. Ó ju nǹkan tẹ́ ẹ̀ ń rò lọ. Gbogbo yín pátá lẹ ti tra ìjọba yìí tá a mọ láti north láti kíní kan ara kùtù òjì ọmọ ilẹ̀ Yorùbá tó ṣe kò kí ń ṣe alágbádá, ọkọ̀ pé fún alágbádá ni. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó ń dúró àròjinlẹ̀. Ẹni tó ṣe ààrẹ orílẹ̀-èdè wa tó ní pé ọmọ Yorùbá kùtù òjì, ó kọ̀ jẹ́ ọmọ Yorùbá ni, kò kí ń ṣèjọba alágbádá. Ìjọba alágbádá àkọ́kọ́ tá a máa ní lélẹ̀. Òun nìkan ni ààrẹ tèmi gbọ́dúró tí ò kì í ní bàbá àṣàlẹ̀. Òṣèlú o, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó mórí pé. Ṣé ń gbọ́ mi? Àlàyé ti wà ń bẹ̀. Nígbà tí kíní yẹn wá bẹ̀rẹ̀ sí tough, gbogbo àwọn ajẹnídìí ìbàjẹ́ náà láti ilẹ̀ wa láti rí kò síbi tí ṣe ò sí. Ó kàn jẹ́ pé wọ́n ní pé ikú òun jẹun ẹni kó pa ni, òun lọ̀rọ̀ aláyé wa yìí tó wà lórí ààrẹ yìí. Ìwọ tó bá ní o fẹ́ wá bá fà á, ìwọ ó ti jẹ́ mo ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ó ti yé kí ni ẹ má jẹ́ kí n yà. Mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa àṣà, ìwà àti ẹ̀sìn. Ṣé rí ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ kùtù òjìrè, a ní àṣà, a ní ìṣe. Religion or no religion, ẹ lọ gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà pátápátá kì í dájú tán. Tí ẹ bá rí ẹni tó dájú tán nú wa, ẹ lọ yọ èpò kúrò ní àlìkámọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jọ ẹ má pe Lagos State no man's land o. Àwọn tó ní Lagos State, àwọn tó ní ilẹ̀ Èkó yìí ọ wà o. Ẹ lọ bèrè lọ́wọ́ bàbá ríliwánu o, ẹ lọ bèrè o. So ẹ má jẹ́ kó gbà. Mo ń wọ gbogbo ẹ̀yàn ọmọ onílé, gbogbo ẹ̀yàn ọmọ tẹ lórúkọ tí bàbá yín lórúkọ tẹ́ ń gbé nǹkan ìníyín tà nítorí àti jẹun àti mu. Ọmọ òde blame wọn náà. Àwọn bàbá yìí náà ló sọ kó tó lọ pé ọmọ tá ọkọ ló ń gbélé ta kọ́ tà. Ẹlòmíì nítorí ẹ jọ̀ọ́ a ní àṣà, a ní ìṣe. Nǹkan tó fẹ́ mú mi sọ̀rọ̀ yìí gangan ni pé àti gbogbo ìjọba pátá
gbogbo ìjọba pátá tó wà ní ipò agbára tó bá ti jẹ́ ọmọ kútu òjire má ti torí pé nǹkan tó fẹ́ jẹ́ kó bọ́jọ́ ọjọ́ ọ̀la àwọn Yorùbá jẹ́ o má ti torí pé nítorí pé ẹnìkan ló wà bẹ́ẹ̀ ńgbà kan so ó ti kọ tèmi náà sí yìí ó wá fẹ́ fèrú gbàbùkù bá lọ àbọ̀ ń bọ̀ ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹ tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó ní àròjinlẹ̀ géèmù yìí ti bẹ̀rẹ̀ there's politics there's religion and there's tribalism there's politics there's religion and there's tribalism àwọn nìkan wà máa lọ pé ẹ lọ bá fa àfààní kò dé kàwé ìyẹn wà ní ẹ lọ bá fọmọ babaláwo ni ẹ lọ bá fa èmi ti jẹ gọvnọ mo mọ gọvnọ lókè pé wọn á gba ilẹ̀ onílẹ̀ lọ́wọ́ ọmọ onílẹ̀ ilẹ̀ onílẹ̀ máa gbà lọ́wọ́ ọmọ onílẹ̀ ẹ fowó lé àwọn ọmọ onílù kò nílù ẹ̀rọ ọmọ onílù náà mi ò dẹ̀ blame yín bẹ́ẹ̀ náà ẹni tó bá tara àlẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè yíra lọ́wọ́ mọ́ ọ̀ wá pòsìdì inú òwe yẹn ni tó bá tara àlẹ́ ẹ̀ lọ́pọ̀ bí ó lè yíra lọ́wọ́ mọ́ àwọn tó tara àlẹ́ ẹ̀ fún náà ọ̀ ní nígbàgbọ́ nú ẹ kò yẹ Yorùbá ní tó bá tara àlẹ́ ẹ̀ lọ́pọ̀ ó lè yíra lọ́wọ́ mọ́ o àwọn tó tara àlẹ́ ẹ̀ fún gbèdé náà wọn ò ní nígbàgbọ́ nú ẹ tó lè tara àlẹ́ ẹ̀ mélòó wá làwà mélòó ni wá ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹwọn kútu jèrè dìde ẹ má ti torí ẹ̀sìn ẹ má tojú àṣà àti ṣẹṣẹ mọ́lẹ̀ bí àlọ bá lọ àbọ̀ ń bọ̀ mo ní pé gbogbo ẹni tó bá ti ń gbé ìyàwó níyàwó lọ sí òtẹ́ wọ́n máa gbé ìyàwó tiẹ̀ náà lọ sí òtẹ́ gbogbo ẹni tó bá ti ń wo aburú sọmọ ọlọ́mọ aburú máa ṣẹlẹ̀ sóhun náà forget pé ẹ̀sìn ọ̀nẹ́ òsì ìṣẹ̀dá kọ̀ọ̀kan sórí nǹkan tí ò bá ti ṣe fún èèyàn tí wọ́n bá ṣe fún ẹ bá ṣì mí gbọ́ o sórí number one ìyàwó ilé tó mọ̀ pé ó wà ní ọ́ndà ọkọ ó wà ní abẹ́ ọkùnrin kan ìwọ náà ọkọ ilé ó wá gbé ìyàwó níyàwó tó sì wà lábẹ́ ọkùnrin abẹ́ ọkọ ẹ̀ ló ti kúrò wá bá ẹ o wọ́n máa gbé ìyàwó tiẹ̀ náà lọ àyàfi nǹkan méjì kan ni wọ́n fi ní gbé ìyàwó tiẹ̀ náà lọ sí òtẹ́ẹ̀ kí nìkan ìfẹ́ tí ẹni tí ó bá ẹ dájọṣepọ̀ ìfẹ́ tí òun ò rí gbà láti ọ̀dọ̀ ọkọ tiẹ̀ tó fi ń yàn ẹ́ lálẹ́ ìfẹ́ yẹn tí ìwọ bá lè fún ìyàwó ẹ ní ìfẹ́ yẹn adúrú ìfẹ́ yẹn òun náà ní yàlè ẹni tó lùsì ìfẹ́ láti ọ̀dọ̀ ọkọ ẹ̀ ó sì mọ ṣé n tún sọ ìwọ tó bá gbé obìnrin olóbìnrin lọ sí òtẹ́ ó máa gbé ìyàwó ilé tiẹ̀ náà lọ sí òtẹ́ àdàbí pé ìfẹ́ tí ìyàwó tó gbé lọ sí òtẹ́ yẹn ìfẹ́ tó lose láti ọmọ ẹ̀ tó fi sneak wá bá ẹ pé gbé ẹ lọ sí òtẹ́ tó bá provide ìfẹ́ yẹn fún ìyàwó ilé tiẹ̀ aláwàsálà kò ní cheat ibẹ̀ kọ́ ni mo lọ mo ń sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀mọ kùtù òjìire ẹjọ́ a ti ń da lórúkọ mọ́ ṣàpà sí ẹni ìbàjẹ́ ẹlẹ́sìn mi ṣé elédè mi ni ọmọ Haúsá ni ẹ ọmọ Yorùbá ni mí ọmọ Ìgbò ni ẹ ọkùnrin wa ni wọ́n Nàìjíríà ó wà educated mo wà educated a ní àṣà a ní ìṣe religion ó wà láàrin wọn tó bá jẹ́ Christian tí mo jẹ́ Christian ọ̀dọ́ tó wá lẹ́kọ̀ọ́ náà títí pé Òṣùpá kọ́lẹ́kọ́ pé wọ́n ní kinní kan wọ́n ṣe bí èèyàn ni wọ́n ní ṣe bí èèyàn ni now ènìyàn máa wúwo ènìyàn àgàgà tó bá tó wá lọ jẹ́jẹ́ tó bá lọ pé tó bá ní ọmọ kinní kan kò kí ń gbà kò ń gbọ́ kò ń gbà bó ṣe máa ń ṣe níwọ̀n wọn nìyẹn sorry. bọ́ẹ̀ máa ń ṣe níwọ̀n wọn nìyẹn kó hàn parọ́ nǹkan tó jẹ́ fẹ́ ṣe program yìí gan ni pé ẹjọ́ ìjọba ẹ bá wa dá sí nǹkan tó ń lọ lórí ayélujára nípa ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí olórí ìtàgé kan mi ò ní dárúkọ ẹ̀ tí wọ́n lọ ń búlì ẹ̀ but mi ò tọ́nà ṣe rí ó ń dùn mí fún ẹ̀yin ọ̀dọ́ tì sí ìtẹ́ pé nǹkan tó yẹ kẹ́ máa promote lórí social media kọ́ lẹ̀ ń promote ó dùn mí àwọn the same àwọn ìjọba yìí ló máa lo influencer kan kó wá blackmail ẹnìkan máa ṣe ẹnìkan tó kọ́ àdúrà ń dùn mí jù ni pé olódodo ò ní kú sípò ká ọmọ olódò ọdẹ tó bá jẹ́ pé ìfẹ́ Nàìjíríà ìfẹ́ ìlú yìí ló wà lọ́kùnrin tó fi ń ṣe gbogbo pátẹ́bà ń sa kó jábọ̀ kò ní jábọ̀ lóòótọ́ ẹni tó yá láti ìgbà tó ti bí èmi láti ń gbọ́ pé ìyáwá Nàìjíríà gbọ̀dọ̀ ní ọ̀bẹ ó dẹ̀ ti débẹ̀ kò tí ì lọ́dún mẹ́ta ẹ dẹ̀ ti sọ pé kò ṣe da ẹ sì gbé síbẹ̀ ẹ jẹ́ kó oh my God ní ilẹ̀ Yorùbá náà tribalism religion ẹ má jẹ́ kó dá nǹkan lẹ̀ o
a máa lùsì gangan àwọn àbáyé náà ti ń lùsì ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kù àti ọ̀tẹ̀ kò síbi tí ó sì kò síbi tí ìṣe ò sí ó bó ìwà ní gbàǹjà ló wà ní kinní kan náà gẹ́gẹ́ bí èwe Yorùbá wọ́n ní nílẹ̀ Haúsá wọ́n ní nílẹ̀ Yorùbá wọ́n ní nílẹ̀ Ìgbò àwọn ọlọ́kànjọ́ àwọn ni àwọn tí wọ́n fẹ́ gbómìnira lé wa lọ́wọ́ àwọn ọlọ́gbé òmìnira yẹn lé lọ́wọ́ wọ́n wá ń lo wọ́n sì wá ń ṣèṣe bí àwọn pípù yẹn ṣe màtúìtì wa wọ́n sì ń lo agbára yẹn lé wa lórí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀ ni pé kí ló pè ní democracy wọ́n sì ń lo ayé bí olókun tẹ bá sọ̀rọ̀ báyìí wọ́n máa lo ẹ̀wọ̀n àbí kọ́ pa àbí kí ní kò kí aláyé tó débẹ̀ yìí tẹ̀ láti tún nǹkan ṣe but àwọn máa jẹ níbi àwọn ajẹ níbi ìbàjẹ́ iná wọn àwọn náà kàn fẹ́ kó da tó kí ó fẹ́ dí ọ̀nà ìjẹ wọn ni gbogbo ọmọ Yorùbá pátá tó mọ nǹkan tó tọ́ sí ẹ dìde tó bá lè gbọ́ connection kó mọ èèyàn gbariwo síta ìjọba máa bẹ́ẹ̀ dá sí ìjọba no nonsense ni tó bá ti ní proof nǹkan tó ń ṣe é fi wọ́n síta ẹ jọ mọ́ bọ̀ mi ò tí ì dé.